Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ èdè Yorùbá pẹ̀lú ìfẹ́ Olúwa. Fún àwọn tí wọ́n ti wà níbí yìí tẹ́lẹ̀, ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ wa. Fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ wa. Mo nífẹ̀ẹ́ yín, kò lè sí ohun tí ẹ lè ṣe sí. Ohun tí a máa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ni ohun Yorùbá ń pè ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìrẹ̀wẹ̀sì ọkàn, ìpòrúurú ọkàn àti àìbalẹ̀ ọkàn. Ìyẹn ni àwọn Gẹ̀ẹ́sì ń pè ní depression. Ìrẹ̀wẹ̀sì ọkàn yìí, ìpòrúurú ọkàn yìí, àìbalẹ̀ ọkàn yìí kò sí ẹnikẹ́ni tí kò lè ṣe. Olówó ni, ó dàgbà ni, ó kéré ni, ó lówó ni, kò sí ẹnikẹ́ni tí kò lè ṣe. Ó wá jẹ́ ohun tí ó yani lẹ́nu wípé ní ọ̀pọ̀ ìgbà a mọ ohun tí ó máa ń fà á. Ẹni tí ó lówó tí ò ní ohun tí ó ṣe, á sọ wípé ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ó ń ṣe ohun tí ó múnú ènìyàn dùn rárá, nítorí pé ọkàn ènìyàn á pòrúurú. Ìrẹ̀wẹ̀sì ọkàn á dé bá ẹni náà. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn tí irú báyìí bá ṣẹlẹ̀ sí, tí wọn ò bá tètè yọ ara wọn kúrò nínú rẹ̀, tàbí tí wọn ò rí ènìyàn bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè kúrò nínú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí, àìbalẹ̀ ọkàn yìí, ó máa ń fà á kí wọ́n máa ṣe gángangan, wọ́n máa ṣe bí ẹni tí orí rẹ̀ kò pé. Ó lè fà á kí ẹni náà pa ara rẹ̀, tàbí kí ó máa ṣe bí ẹni tí ó ní gángangan. Irú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí ènìyàn kan tí mo mọ̀ rí ní ọdún díẹ̀ sẹ́yìn. Nígbà yìí, ẹni tí ó ṣẹlẹ̀ sí yìí, ọkọ rẹ̀ ni ó kú. Nígbà tí ọkọ náà wá kú, arábìnrin náà ti rò ó débi wípé ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ó ní àìbalẹ̀ ọkàn, ó wá ní ìpòrúurú ọkàn, ó wá ń ṣe bí ẹni tí ó ní gángangan. Ṣùgbọ́n ohun tí ó wà ní àyíká rẹ̀ kò yé wọn. Wọn ò mọ ohun tí ìrẹ̀wẹ̀sì ọkàn yìí jẹ́. Wọn ò mọ ohun tí àìbalẹ̀ ọkàn yìí jẹ́. Ẹlòmíràn ti sọ nínú àwọn ènìyàn nígbà náà lọ́hùn pé àjẹ́ ni irú obìnrin yìí, pé àjẹ́ lobìnrin yìí tó fi lè máa ṣe báyìí lẹ́yìn tí ọkọ rẹ̀ kú. Àwọn mìíràn ti ẹ̀ ń sọ̀rọ̀ pé ó nílò ìtúsílẹ̀ ni o. Àwọn olùṣọ́ àgùntàn nígbà náà tí wọ́n ti ní òye ohun tí ó ń ṣẹlẹ̀ yìí, wọ́n ní bóyá ṣe ni ó nílò ìtúsílẹ̀, tàbí bóyá ṣe ni ó ní àjẹ́. Nígbà náà, ohun tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí kò yé wọn. Báwo ni ẹni tí ó ní irú ìrẹ̀wẹ̀sì ọkàn, àìbalẹ̀ ọkàn yìí, báwo ni ó ṣe lè ran ara rẹ̀? Báwo ló ṣe lè ràn án lọ́wọ́? Àwọn tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí, wọ́n gbọ́dọ̀ gbà wípé ó ti ṣẹlẹ̀. Nínú ìwé mímọ́, ó sọ fún wa wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Nínú ayé ìpọ́njú wà níbẹ̀, ṣùgbọ́n kí a tújú ká wípé òun ti ṣẹ́gun ayé fún wa. Kò ṣe ohun tí ó rọrùn rárá. Bóyá ẹni tí ọkọ kọ̀ sílẹ̀, tàbí ẹni tí àwọn olùkọ́ ń sọ̀rọ̀ sí pé kò ṣe dáadáa nílé ìwé, tàbí ẹni tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ kú, kì í ṣe ohun tó rọrùn pé kí ó gbà pé ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n kò ní ohun mìíràn láti ṣe ju kí ó gbà wípé kíní yìí ó ti ṣẹlẹ̀, kò dẹ̀ sí ohun tí mo lè ṣe sí. Ohun mìíràn tí màá sọ ni pé kí a má dá ara wa lẹ́bi. Nítorí ní ọ̀pọ̀ ìgbà a máa ń rò pé tí mi ò bá fẹ́, tàbí tí mi ò bá nífẹ̀ẹ́ rẹ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀, kò ní fi mí lẹ̀ kí n rí báyìí o. Àbí tí kò bá rìnrìn àjò, kò ní ṣẹlẹ̀ sí. Kí a má rò ó rárá, kí a gbà wípé ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Tí a bá ń ro àròkàn, ó máa fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Má dá ara rẹ lẹ́bi rárá. Má dá ara rẹ lẹ́bi. Ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Gbàgbé wípé ó ti ṣẹlẹ̀. Tí o bá ti ń rò ó, tí ò ń dá ara rẹ lẹ́bi, ó máa ní ìpòrúurú ọkàn, ó máa ní àìbalẹ̀ ọkàn, ó dẹ̀ máa fa ìlera fún ara. Tí èèyàn bá dẹ̀ ti wọnú kíní yìí jù, tí ó jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn, nínú kí ẹni náà máa ṣe bí ẹni tí ó ní gángangan, tàbí kí ó máa ronú láti pa ara rẹ̀, tí kò dẹ̀ ń ṣe ohun tí ó dára. Kí a bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa rẹ̀. Ìyẹn ni wípé àwọn ènìyàn tí a ní ìgbàgbọ́ nínú wọn, wípé tí wọ́n ń ṣe àwọn ẹni tí wọ́n máa sọ wótòwótò kiri, wípé ohun tó sọ fún wọn máa sọ kiri. Rárá o. Bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa rẹ̀. Tí o bá ti sọ, ara rẹ̀ á fúyẹ́. Àwọn olóyìnbó máa sọ wípé problem shared is half solved. Problem shared is half solved. Àbí tí o bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, bá Ọlọ́run sọ̀rọ̀ nínú ilé rẹ̀ nípa kíka ìwé mímọ́ rẹ̀, ìyẹn Bíbélì, kí o dẹ̀ máa gba àdúrà lóòrèkóòrè. Ohun mìíràn tí mo ti fẹ́ sọ ni pé tí o bá máa fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa rẹ̀, bí àwọn tí ó wà ní sàkání rẹ̀, òun wò pé àwọn ènìyàn yìí ò kán má lọ máa sọ̀rọ̀ mi kiri o, bóyá àwọn oníwótòwótò ni wọ́n ò fẹ́ bá wọn sọ̀rọ̀. O lè san owó fún àwọn ènìyàn tí wọ́n máa ń ṣe irú iṣẹ́ yìí. Àwọn kan wà tí ó jẹ́ tó dókítà rẹ̀, tí ó jẹ́ pé wọ́n máa ń bá àwọn ènìyàn tó wà nírú ipò yìí sọ̀rọ̀. O lè bá wọn sọ̀rọ̀ bí àwọn tí olóyìnbó, tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní therapist.
dókítà tí wọ́n máa ń bá àwọn èèyàn tí ó wà nínú ìrẹ̀wẹ̀sì ọkàn tàbí ìpòrúurú ọkàn sọ̀rọ̀, o lè bá wọn sọ̀rọ̀. Tí o bá dẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀, wá sọ àwọn ohun tí ó jẹ́ òtítọ́ kí wọ́n lè ràn ọ́ lọ́wọ́. Nítorí tí o bá ń bá àwọn dókítà wọ̀nyí sọ̀rọ̀, àwọn therapist wọ̀nyí, tí o bá ń bá wọn sọ̀rọ̀ tí o ò bá sọ òtítọ́, kò sí bó ṣe lè ràn ọ́ lọ́wọ́. Tí o bá bá wọn sọ̀rọ̀, wọ́n á mọ bí wọ́n á ṣe ràn ọ́ lọ́wọ́, wọ́n á mọ ohun tí wọ́n máa sọ fún ọ tí ara rẹ á balẹ̀, tí ìrẹ̀wẹ̀sì ọkàn àti ìpòrúurú ọkàn náà á kúrò. Mìíràn tí mo tún fẹ́ sọ, tí ẹni tí ó wà nírú ipò yìí tí ó fi lè ran ara rẹ̀ lọ́wọ́ ni kí ó máa jáde, kí ó bá àwọn ènìyàn tí ó wà ní àyíká sọ̀rọ̀, kí ó jáde síta bí ohun tí àwọn òyìnbó ń pè ní exercise, stroll out exercise. So tí ó bá ṣe exercise tàbí tí ó stroll out yẹn ni pé tí ó bá jáde kí ó lọ kí àwọn ènìyàn tàbí kí ó jáde kí ó rìn láàárín àdúgbò, kí ó bá àwọn ènìyàn sọ̀rọ̀ láàárín àyíká rẹ̀, kí ó lọ kí àwọn ọ̀rẹ́ tàbí ará rẹ̀, ó tún lè ràn wọ́n lọ́wọ́. Tí o bá ti wà nírú ipò yìí rí, báwo ni o ṣe ṣẹ́gun rẹ̀? Báwo ni o ṣe borí ìrẹ̀wẹ̀sì ọkàn? Báwo ni o ṣe borí àìbalẹ̀ ọkàn? Báwo ni o ṣe borí ìpòrúurú ọkàn tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ rí, báwo ni o ṣe borí rẹ̀? Bá wa sọ níbi tí a ti ń sọ̀rọ̀ ní ìsàlẹ̀, ibi tí a ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ìsàlẹ̀. Ẹ ṣeun gidi gan ni. Ẹ má gbàgbé láti fẹ́ràn ohun tí à ń ṣe níbí yìí, kí ẹ fẹ́ràn rẹ̀, kí ẹ wá àwọn ènìyàn láti darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun gidi gan ni. Mo nífẹ̀ẹ́ yín, kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i.